Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni alhamdulilayi Ọlọ́run tí èmi tún ṣojú ẹ̀mí wa. Recently mo ṣe program kan à ń sọ nípa sizes, mo mú tape rule ṣóyé yín, mo fi ṣe sizes, kò ṣe torí pé a fẹ́ fi embarrass èèyàn bẹ́ẹ̀, torí pé a fẹ́ awareness ni, káwọn kan lè mọ one or two things ṣóyé yín. Díẹ̀ lórí ti tèmi tóbìnrin la fẹ́ ṣe, tóbìnrin ni mo fẹ́ sọ oríṣi méjì mẹ́ta mẹ́rin abẹ́ obìnrin tó wà. Tí bá fẹ́ ní kí gbogbo ẹnu sọ̀rọ̀, oríṣi mẹ́rin márùn-ún òbò obìnrin tó wà, that is àwọn standard ìyàwó ilé ni mò ń sọ o, standard ìyàwó ilé. Alákọ̀ọ́kọ́ náà, a ní oríṣi àwọn obìnrin kan tó jẹ́ wípé tí ọkọ wọn bá ti wọ ojú ara wọn, ẹni tèmi mo bá ṣe deliver program yìí, ẹ dákẹ́ bá mi gbà bẹ́ẹ̀, ẹ kàn mú key point ni kẹ́ mú, ṣóyé yín, key point ibẹ̀ ni kẹ́ mú. Àwọn obìnrin kan wà tó jẹ́ wípé bí wájú wọn ṣe rí, bí tó ọkùnrin bá wọ̀ bẹ́ẹ̀ náà ni inú yẹn náà ṣe máa feel. Bí wọ́n ṣe gbẹ ní ibi wájú bẹ́ẹ̀ náà ni wọ́n gbẹ ní around nínú. Ẹ fi bí ẹni pé kinní kan kayín kò. Ẹ̀yin tèmi màá sọ, màá dẹ̀ share nǹkan tẹ́ ẹ lè lò ṣóyé yín. Àwọn ẹ wà ń bẹ̀, àwọn gan wọ́n dà, wọ́n tutù. Oríṣi kan nìyẹn. Oríṣi méjì again tí màá sọ òun ni pé níwájú ẹ rí lálákọ̀ọ́kọ́, ẹ rí pé wọ́n gbẹ níwájú, àmọ́ tẹ́ bá wọ̀ wọ́n tutù, omi lẹ́ lọ já sí, ó ṣe rí bẹ́ẹ̀. A mọ̀ níwájú. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn míì tẹ́ bá ti wọ̀ ó máa gbẹ, ó máa dá ṣáká, bẹ́ẹ̀ tẹ́ bá ti bá wọn ṣeré ìfẹ́ lẹ̀ yẹn lọ, ẹ mọ̀ rí pé ẹ wà mọ̀ feel tútù díẹ̀. Àwọn míì tútù yẹn ó lè mọ̀ pọ̀, tájẹ́ pé èyí tá kàn mọ̀ rí yín ká tẹ́ mọ̀ fi gbádùn rẹ̀. Àwọn míì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ kíní yóò mọ̀ wá níbi pọ́ǹpù ṣàràrà bí àwọn míì ṣe rí nìyẹn. Àwọn míì dẹ̀ ní ṣóyé yín, despite the fact pé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe, ẹ mọ̀ feel pé ó grip yín, ó sọ yín lẹ̀, ó grip yín, ó sọ yín lẹ̀, ó grip yín, ó sọ yín lẹ̀. Bí àwọn ẹlòmíì ṣe wà nìyẹn. Àwọn míì dẹ̀ ní àti wájú yẹn gbogbo ẹ ti tutù, dénú ó ti tutù. Àwọn wọ́n fẹ̀ níwájú, wọ́n tún fẹ̀ nínú. Ẹ rí àwọn obìnrin míì ibi wájú wọn pàǹpàǹ, mi ò ní porúkọ ẹ̀ níbi báyìí sílẹ̀ ní báyìí. Ẹ lọ wo fídíò mi kan tí mo sọ pé ojú dọ̀dà, ibo ni ojú dọ̀ wà, níbi tó mọ̀ ṣe pọ̀npọ̀n bí ètè wọn. Ẹ rí pé àwọn míì tí wọ́n ṣe pọ̀npọ̀n, ẹ rí ẹ̀rọ àwọn míì tí wọ́n ṣe fẹ́lẹ́fẹ́lẹ́. Ẹ rí ojú dọ̀ míì ó ṣe ńlá, ẹ rí ojú dọ̀ míì ó ṣe kékeré. Ẹ rí ojú nínú obìnrin míì ó ṣe bàǹbà, ẹ rí ojú obìnrin nínú obìnrin míì ó ṣe kíni, ọ̀rá ṣe kékeré, ó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́. Oríṣiríṣi obìnrin ló wà. Ìdí tí mo fi jáde lẹ́ni òun ni pé àwọn obìnrin àbọ́kùnrin kan tí wọ́n complain pé ojú abẹ́ ìyàwó wọn fẹ̀, kí ni àwọn lè lò, òun ni mo fi jáde, mo fi title ẹ̀, mo fi explain níwọ̀nba tí mo explain. Ẹ̀yin èèyàn, teacher ni mí lálífàì, mo dẹ̀ mọ̀ ń ta herbs fún ọkọ àti ìyàwó ṣóyé yín, òun la fi ń ṣe lecture yìí. Nítorí pé kí ni, a fẹ́ káwọn kan kí wọ́n rò pé bẹ́ẹ̀ ìyàwó wọn bákan ló ṣe rí. Ẹ jẹ́ kí n sọ fún yín, tó bá rò pé bí báyìí ilé abẹ́ ìyàwó rẹ̀ ṣe rí, ẹlòmíì náà wà tí abẹ́ rẹ̀ náà tó tún rí báyìí ṣóyé. Then obìnrin nígbà míì ọmọ bíbí dẹ̀ bá ṣe ń dàgbà sí ṣóyé yín, òun náà bí ọkùnrin náà ṣe ń change, obìnrin kankan ló ń change. Mọ́ torí pé abẹ́ ìyàwó rẹ̀ ó feel otherwise, bóyá ó lọ ń ṣèranù ló fi rí báyìí, rárá. O ní láti understand pé ọmọ bíbí lè fà á. Àwọn obìnrin míì sì lè gbẹ torí pé kí ni, wọ́n ti dóko, ó ti jìnnà, ó ti pẹ́. Àwọn obìnrin míì sì lè tutù lábẹ́, even kò travel, nítorí pé kí ni, bóyá ó ní kíní kan tí wọ́n lò, bóyá wọ́n ṣe
bóyá wọ́n bára wọn ṣeré, àwọn míì lóòótọ́ ó lè jẹ́ pé bóyá wọ́n bá wọn sùn bẹ́ẹ̀ kò kí ń ṣe pé wọ́n bóbìnrin sùn nígbà míì ló máa ń jẹ́ kí abẹ́ rẹ̀ kó fẹ̀ o kò í ṣe yẹn. Àwọn obìnrin míì gan wọ́n bá wọn sùn báyìí ojú abẹ́ wọn close ni, ojú abẹ́ wọn close, o lè ever mọ̀ pé wọ́n ṣe anything. Àwọn míì dẹ̀ ní bí wọ́n like àdábá, like that is their own nature, that is their own nature. Then àwọn obìnrin míì tó jẹ́ pé bóyá wọ́n gbẹ níwájú sóyè ẹ wọ́n wá fẹ́ mọ́ tutù lẹ́yìn, irú àwọn obìnrin yẹn like kí ni wọ́n ti lò, kí ni wọ́n lò, ó lè má jẹ́ pé àwọn gangan ni wọ́n lò, kí ni ó lè jẹ́ inú oúnjẹ tí wọ́n ń jẹ. Òun náà mo sọ fún yín pé mo ní àwọn fruit mi wà natural ni wọ́n, natural àwọn oúnjẹ mi wà tá à ń jẹ bíi fruit natural ni. Wàá kàn ṣáà rí pé nínú abẹ́rẹ́ ń tutù, ọkùnrin bá wọ ọbẹ̀ á ní àwọn ń ṣèrànù, ó possible pé ó ṣèrànù, ó possible pé oúnjẹ tó jẹ ló fà á. So kí la fẹ́ lò abẹ́ ojú abẹ́ tó jẹ́ pé bá ti wọ ọbẹ̀ ó ṣe pọ̀ṣọ̀kọ̀, omi tí a máa dàbí ẹni pé kó tó wọ̀ ó tight, àwọn tó bá ti wọlé omi òun ni pé nǹkan tẹ́ ẹ ń lò ẹ watch nǹkan tẹ́ ẹ ń jẹ, ó lè jẹ oúnjẹ, ó lè jẹ fruits, ó lè jẹ́ pé nǹkan tó ti lò rí, báyìí pé nǹkan tó ti lò rí ni ẹ mu omi. Mo ti recommend kíní kan rí jọ mo ní kẹ́ ẹ rà. Then meanwhile ẹ wá bàgàrúwá, ẹ wá ẹ̀pà tí wọn ò bó ẹ̀yìn ẹ̀ tó ti ń gbẹ díẹ̀díẹ̀, then ẹ wá kànáfùrù ẹ boil ẹ̀ papọ̀, ẹ máa mú ẹ máa fi fọ abẹ́, ẹ máa mú ẹ máa fi fọ abẹ́. Èyí tẹ́ ẹ fi fọ abẹ́ yẹn ó máa jẹ́ kó tight láti wájú, èyí tẹ́ ẹ mú yẹn ó máa jẹ́ kó tight láti inú, ó grip ẹ̀ ní. Bẹ́ẹ̀ ìwọ tó bá fẹ́ wà on top of it, on top of this tí mo sọ yìí ṣó yẹ ẹ kàn sí mi, ó máa grip ọkọ̀ pa ni. Then ẹ̀yin tó jẹ́ pé wọ́n wọlé ẹgbẹ́ níwájú ẹ tún gbẹ níbẹ̀ yẹn, ó fún ọkọ̀ pa bí ẹni kó fẹ́ tí ẹ ọkọ̀. Yes, àwọn abẹ́ mi wà mọ́ tí èèyàn tẹ̀wá tutù rárá, tutù rárá. Then pápá ń bá rẹ̀ ni pé ẹ tún wá sọ pé ọkàn yóò sí níbẹ̀, ẹni ọkàn yóò sí níbẹ̀. Ẹ wo kíní ó mọ ń débí báyìí o, ó mọ ń débí báyìí o. Eléyìí ó là ń pè ní Haúsá pè ní aṣọ àkímata, à ń pè ní pákó obìnrin. Ó dáa fún infections, ó dẹ̀ dáa fún obìnrin tó jẹ́ pé ara rẹ̀ máa ń gbẹ, àti nǹkan míì náà la máa papọ̀ mọ́ tó máa fi ṣe yín lóore. Ẹ má gbàgbé pé níjọ́ wo náà mo ti sọ̀rọ̀ gòròǹtùlà ṣó yẹ, níjọ́ yẹn náà mo ti sọ̀rọ̀ bèbè fún ẹ̀yin tẹ́ mọ́ ń gbẹ tó dàbí ẹni pé ẹ fẹ́ tí ẹ ọkọ ṣó yẹ yín. Then tá bá wá rí obìnrin tó jẹ́ pé gbogbo abẹ́ rẹ̀ tó bá ti fọ́kàn lára báyìí díẹ̀ ó ti tutù gbẹgẹgẹjẹ, òun ni pé irú obìnrin yẹn kó mọ fomi gbóná kó mọ fi tàǹbà, irú mu omi gbóná àti irú nǹkan tí mo recommend ní wájú yẹn kó mọ mú ṣó yẹ yín. Then kó endeavour àwọn fíìmù ìbálòpọ̀ yìí kó mọ̀ sábà máa wò. Mo ti sọ pé gbogbo ẹ̀ calculation ìwọ́n tó mọ̀ pọ́kọ ọkọ rẹ̀ ò ní pẹ́ wálé tó dẹ̀ rí pé ara rẹ̀ sì dẹ̀mdẹ̀m, especially àwọn tó bá sanra, kí ni mo sábà ṣẹlẹ̀ sí wọn, àwọn tó sanra torí pọ́kọ ọkọ rẹ̀ máa wálé. Nǹkan tí wàá ṣe ni pé dènà kó mọ̀ wo àwọn fíìmù yẹn. Àwọn obìnrin míì wà tí wọ́n bá wo gbogbo fíìmù yẹn jẹ́ kí n sọ fún yín, ṣẹ́rẹ́ nìkan ló máa ṣẹ́, ìwọ tó mọ̀ pé ó máa ṣẹ́ ní ṣàràṣàrà mọ̀ wo irú fíìmù bẹ́ẹ̀ yẹn, wọ́n mọ̀ wòrò fún mi ẹ̀. So recommendation pé kó mọ̀ fi kíní bàgàrúwá ẹ̀pà àti kànáfùrù tí mo ní kó wọ́n sí papọ̀ yẹn kó mọ̀ mú kó mọ̀ fi tàǹbà, ìwọ kó mọ̀ ṣe lóòrèkóòrè, then kó mọ̀ ṣe exercise, kó dẹ̀ mọ irú oúnjẹ tó mọ̀ jẹ so that body fat tó ń secrete sweat ó máa reduce, ó máa ṣe kíní ó máa reduce. Then tẹ́ bá ti wẹ̀ tán mo ti sọ wípé obìnrin tó bá notice pé mo nǹkan irú ìkẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ ṣẹlẹ̀ sí ẹ, especially àwọn tó sanra ló máa ń sábà ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ yẹn. So ó máa ń ṣẹlẹ̀ sáwọn tó slim náà díẹ̀díẹ̀ but kò wọ́pọ̀ torí over sweating náà lè fà á. Tẹ́ bá ti wẹ̀ tẹ́wọ́ tó ti target kọ́kọ́ ẹ máa wá, even kò nídìí pé o expect kọ́kọ́ máa wá bẹ́ẹ̀ sùn kó tó di pé o wẹ̀ náà. Tẹ́ bá ti jẹun tán lálẹ́ oníkẹ́ máa wẹ̀, tẹ́ bá ti jẹun tán lálẹ́ oníkẹ́ máa wẹ̀. Tẹ́ bá dẹ̀ wẹ̀ mo sọ fún yín pé ẹ bomi síbi abẹ́, ẹ fi ọwọ́ àárín yẹn ẹ fi bọ́ kó fi clean gbogbo nǹkan tẹ́ fi pé excess sweat.
tẹ́ bá ti jẹun tán lálẹ́ because tẹ́ bá jẹun kẹ́ tó wẹ̀ oúnjẹ yẹn tó eat mọ́ yín yẹn náà ó tún máa secrete ooru sínú ara yín especially obìnrin tó rí pò ń sanra tó bá dẹ̀ ṣe wá mú powder oil control tó yẹ wàá fi síbi abíyá wàá fi síbi abẹ́rẹ́ kó jẹ́ kó tún dry then meanwhile you have to step on it mean pé step up your game kò kí n ṣe ìkan nìkan tí mo recommend nìkan ni wàá gbọ́kànlé tẹ̀síwájú kó wá nǹkan tó máa grip ẹ mo ní natural thing ni ó dẹ̀ safe natural thing ni ó safe bẹ́ẹ̀ ó need láti sọ fún wa then àwọn ẹ̀yin kan mọ́ lọ sínú ọjà ẹ mọ́ lọ ń da nǹkan jẹ mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan káyà mátà lóòótọ́ dúdú ló bá jẹ bẹ́ẹ̀ wọ́n tó ti mọ ara rẹ watch ẹ̀ ó mọ nǹkan tọkàn rẹ fẹ́ àwọn ọkùnrin míì wọ́n nù náà fún yín wọ́n ṣò yín àwọn ọkùnrin bí tí wọ́n lè dé wọ́n wọ̀ bẹ́ẹ̀ àwọn ò jáde ní wọ́n dẹ̀ palẹ̀ mọ́ torí pé kí ni wọ́n find rẹ pé ó ti tutù jù ó ti láàjù jù ó ti ṣe pẹpẹ kí wọ́n tó fẹ́ kí ó ti domi irú yín èyí tí bá ti sáré mọ́ ń domi yẹn ẹ jìnnà sí gbogbo fíìmù wọ̀nyẹn ẹ bá ti kọ́kọ́ yín bọ̀ ẹ jìnnà sí nǹkan tọkàn yín tó máa fi fà ìbálòpọ̀ bẹ́ẹ̀ àwọn tó máa sábà ṣẹlẹ̀ sí báyìí àwọn tó jẹ́ wípé wọ́n wo fíìmù or excess sweat or wọ́n ti mú nǹkan ó ní fatness lára already ṣó yẹ ó wà on point already ó lọ́ mu àwọn nǹkan tó ń jẹ́ kí ìyẹn mọ́ tutù yìí oògùn mi wà tó yẹ yín nínú àwọn oògùn káyọ̀ ti wà yìí kò ní parí iṣẹ́ àyàfi tẹ́ bá bímọ mi báwo ló ṣe fẹ́ ṣe àfi tó bá detoxify tó bá wá nǹkan tó máa dry láti inú tó mi ní sọ̀jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọkùnrin ẹ bá fà ìyàwó yín pé ó ní one or these issues orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ ẹ ní láti work out ìyàwó mi báwo ló ṣe ṣẹlẹ̀ báyìí kò kí n ṣe pé gbogbo obìnrin tí abẹ́ wọn tutù òun ni wọ́n ṣèṣekúṣe àwọn míì abẹ́ wọn tutù wọn ò ṣèṣekúṣe àwọn míì bẹ́ẹ̀ ṣe travel tí pẹ̀lú bí wọ́n ṣe ń fìlì yín ó ṣàní bí wọ́n ṣe máa cover up loneliness àwọn míì máa ń wo fíìmù ni àwọn míì dẹ̀ ni wọn ò wo fíìmù bára wọn ṣe rí ni àwọn míì fatness àwọn míì ọkọ ń bọ̀ àti sáré dà nǹkan jẹ àwọn míì nǹkan tó fà nìyẹn bẹ́ẹ̀ lórí fídíò mi mo fẹ́ wá sọ fún yín ẹ̀yin ọkùnrin nǹkan tẹ́ máa ṣe fún ìyàwó yín tí ò ní fi wò ta nǹkan tẹ́ máa ṣe fún ìyàwó yín tí ò ní fi wò ta tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe fílẹ̀ lẹ̀ náà lẹ ṣe máa wá bá kìí ṣoògùn ọ̀rọ̀ náà ni kìí ṣoògùn ọ̀rọ̀ ni this is on point by 2 using my words for this life for now.